níbi gbogbo ibi tẹ́ bá wà, a kí yín pé ẹ kú dédé àsìkò yìí. Ṣé àlàáfíà náà lẹ wà? A ti wà lọ́dọ̀ yèyé wa, Yeye Osunronke olómi tútù, ìyá Ọ̀ṣun Ìkòròdú, ọ̀dọ̀ wọn la wà. Yèyé, ẹ bá súre fún wa tó wà, kẹ́ bá ṣàdúrà. Ṣé olóòtú gbogbo ojú tó ń wò mí, ojú yín ò ní fọ́. Ìbànújẹ́ kí wọ́n tó ti jẹ́ torí kọ̀ọ̀kan ní báyìí. Wọn bá tó kùkù ní ipò padà ọjọ́ ayọ̀ mi. A ò ní kú tògbòtògbò. Gbogbo oore tó ti bọ́ sọnù lọ́wọ́ orí kọ̀ọ̀kan, orí tí màá ti àpàdé lọ́wọ́ lọ́wọ́ báyìí. Ayé wà ní kọ̀yà àwọn ọmọ wa sí wa báyìí. Wọn ò ní kọ̀yà àwọn olórí wa sí wa báyìí. Gbogbo ojú tó ń wò mí. Àníwọ̀n bá tó kùkù ní ipò parí ọjọ́ ayọ̀ orí kọ̀ọ̀kan ló máa já sí. Inú gbogbo ní àdùn kan ní àpàlẹ̀. Gbogbo tó máa ń di oníkálukú báyìí. Á di ìṣẹ̀dá yín báyìí. Bẹ́ẹ̀ ni máa rí o. Kò ní sí kò ní rẹ̀. Wọ́n ní tó nítorí o fẹ́ ṣe ti ìjọba. Ọ̀rọ̀ tárúgbó bá sọ fún ojú òní ìjà jẹ́. Ìtumọ̀ wọn ilé ìlú á ń bí àṣẹ bẹ́ẹ̀ o. Ó tó fún àbàlẹ́ ní ìlú. Ó ṣeun Yèyé. Ohun tá a fẹ́ gbé òdodo náà ni ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àti àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Ẹ jẹ́ ká tẹ̀ mú báyìí náà, kọ́dà pé bóyá àwọn fọ̀rọ̀ sínú tàbí a fẹ́ máa ta àwọn kan lábùkù. Ẹ jẹ́ ká mú báyìí. Ta ló ní odò? Ẹ ṣé olóòtú, iyèméjì ló lodò, àwọn olóòṣà, àwa lodò tọ́ sí. Ẹ̀mí lílò òòṣà lónìí. Torí àwọn orúmọlẹ̀ yìí, àwọn náà ni gbogbo wa mọ̀ pé níta dé bá ní orílẹ̀-èdè Yorùbá wa nìyẹn. Ipe ìṣẹ̀ṣe ò lè parẹ́ torí odò. Àwọn olóòṣà là ní. Ọ̀tọ̀ àwọn kérúbù la máa ń rí, tá máa ń lo odò, àwọn wẹ̀wẹ̀ odò, àwọn kérúbù ni. Ẹ ṣé olóòtú, ẹnìkan kì í bómi ṣọ̀tá. Nígbà táwọn náà mọ̀ pé ọmọ Yorùbá làwọn, àwa olóòṣà là ní odò, àwa là ní ìṣẹ̀ṣe. Àwọn wòlíì tán láwọn làwọn ní ẹ̀mí. Látara pé gbogbo ìdílé tó ní òrìṣà nílé wọn, òun ló jẹ́ pé òrìṣà nílé wọn làwọn là sí lànà Kìrìsìtẹ́nì. Nítorí pé kí ni àwọn olóòṣà là ní odò. Ntẹ́ ń sọ ni pé ọ̀dọ̀ yín ni àwọn káàkiri pé irú àwọn kérúbù, àwọn máa ń lọ sí tòdó dáadáa. Wọ́n láwọn fẹ́ lọ wẹ ìyàsímímó. Ṣọ̀dọ̀ yín náà ti kọ́. Ẹ ṣé olóòtú, mo sọ síwájú pé kò sí ìdílé tí kò sí àwọn òòṣà yìí níbẹ̀. Àwọn náà dẹ̀ mọ̀ pé kò sí ẹnìkan kì í bómi ṣọ̀tá nítorí ẹlẹ́gùn ló ní odò, iyèméjì ló lodò, olúwẹ̀rí ló lodò. Kò sí tó fẹ́ pè jáde bẹ́ẹ̀ kọjá olúwẹ̀rí, àwọn olóòṣà là ní odò. So olúwẹ̀rí làwọn kérúbù ló ń pàdé nínú odò. Kò sẹ́ni tó bá lóhùn ò ní fi tolúwẹ̀rí ṣe. Nítorí níjọ́ kìíní àná tó lọ bẹ́lẹ̀ táwọn mẹ́rìndínlógún tó lọ bá Elédùmarè tó nílé ayé rí jùtùjùtù. Elédùmarè ní fi tọmọbìnrin kan ṣe. Wọ́n ní kí lórúkọ ọmọbìnrin náà, wọ́n lọ́ṣùn ni. Wọ́n nítorí tẹ́ bá ti fi tọ̀ṣù ṣe, ilé ayé a máa rójú, a máa ráyè, gbogbo tó ní kálukú bá fẹ́ máa tó lọ́wọ́. Nítorí náà wọ́n ní àfìmọ̀jẹ́ tọ̀ṣun, òyìyé nímọ̀, àfìmọ̀jẹ́ tọ̀ṣun. Ìdí nìyẹn kò sẹ́dá tó ń bomi bínú. Ẹni tó lóhùn lọ sódò àti kérúbù àtẹni bàtà fàgbọ́n. But àwọn kérúbù ní ẹ̀ńtẹ́ǹsọ, àwọn kérúbù ní wọn ní faramọ́, wọn ní gbàgbọ́. Àwọn aláwọn làwọn ń ṣe ìtúsílẹ̀ nínú odò, àwọn làwọn ń ṣe ìpèsè nínú odò, àwọn làwọn ń gbẹ̀mí. Nípa ẹ̀mí ti gbé gan-an, gbẹ̀mí sí i. Ẹ bá lọ kérúbù sí i, kò sí bẹ́ẹ̀ kẹ́ tó lo àti ṣẹlẹ̀ kẹ́ tó pẹ̀ ti rí àwọn ẹlẹ́mìí, wọn ẹlẹ́mìí fẹ́ sọ̀kalẹ̀, ẹlẹ́mìí wà lórí òkè. Ẹ ṣé olóòtú, mo ti sọ síwájú pé gbogbo ìdílé tí òòṣà ìbá wà nílé wọn, wọ́n á lo ẹ̀mí nítorí ọmọdé aláìṣẹ̀ ni pé ojú ti là, àwọn á gbé sílànà Bíbélì. Ṣùgbọ́n àwọn fúnra wọn mọ̀ pé òòṣà ló ní ẹ̀mí. Ẹ̀mí òòṣà náà ń lò nínú kérúbù àti ìṣẹ̀lẹ̀. Sẹ́ni tí kò ní ẹ̀mí, omi òòṣà ni gbogbo wa jọ ń lò. Torí àwọn òòṣà yìí lóníkálukú wa mọ̀ pé àwọn náà ní ẹ̀mí tá à ń lò yìí. Ó ṣe rí ni olóòtú. Ti kíní wá ń kọ́, ti ìpèsè ń kọ́. A lọ sí ti omi, ní àyà èèyàn ọmọ ẹ̀mí, ẹ ká lọ sí ti omi. Ó ṣẹlẹ̀ ń kérúbù, ń ṣẹlẹ̀. Ẹ ṣé olóòtú, wọ́n bá sọ pé ẹgbẹ́ ló ní ìpèsè. Ẹgbẹ́ wọn lé gbẹ̀mí alára agbó, ìmí ìyálóde, ìmí ìjagun, àjàgùnà, ajíṣafẹ́, ẹgbẹ́ ló ní ìpèsè. Gbogbo ìpèsè tá à ń ṣe, à ń fẹ́ gbé ọ̀run wa ló ń jẹ ni. Kẹ́gbẹ́ ọ̀run wa lè jìkàrí ilé ayé lò. Àwọn fúnra wọn mọ̀ yẹn dájú pé
ẹgbẹ́ ọ̀run wa la fi ń bẹ̀ pé kọ́jẹ́ kárí ilé ayé ṣe kọ́jẹ́ káwa náà jẹ́ lórí òkè yèpẹ̀ ẹgbẹ́ wọn náà ń tù lójú. èmi kò sí pé àwọn áńgẹ́lì náà lọ ń pàdé létí omi. ẹ ṣe olóòtú tí kìrìsìtẹ́nì bá máa wí wọn ní áńgẹ́lì ẹgbẹ́ nìyí ẹgbẹ́ òde ọ̀run ni wọ́n máa tètè pè wá sọ́dọ̀ bó ṣe rí nìyí. kí lè wá fẹ́ sọ fáwọn tó ń sọ pé àwọn làwọn ní gbogbo nǹkan tẹ́ sọ pé ẹ̀yin olóṣàlẹ̀ ni kí lè fẹ́ sọ fún wọn. àwọn fúnra wọn mọ̀ ọ́ irú ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wòlíì mi tó jọmọ olúwẹ̀rí òjìjọ̀dọ̀ àdòdò àwọn fúnra wọn mọ̀ pé òòṣà ló ní ẹ̀gùn ẹ̀gùn la máa ń pè nígbà ìdí méjì tọ́wá ní ó ń gbẹ̀mí ní ìsìn anybody mọ̀ pé ẹ̀gùn ṣògo wà àwọn á ní Holy Michael àwọn ń pè tí wọn ní ìṣẹ́gbẹ́ ẹ̀gùn olúwẹ̀rí wọn á ní olúmẹ̀rì abiyamọ tòótọ́ nítorí náà ńkọ́ lóòótọ́ abiyamọ tòótọ́ ní ìyá mi nítorí pé kí ni ìyá mi ò kówó sí yanrìn ìyá mi ládékojú ẹbọra tí ń gbénú omi òun abiyamọ tí ń retí ìgbé ọmọ ẹ̀ ó dẹ̀ máa gbóhùn ẹ̀bẹ̀ ògbà sí dáadáa àti kìrìsìtẹ́nì àti muslim kò sẹ́ni tó máa lóhùn ní ẹgbẹ́. pípẹ́ à ń jẹ mọ́sàlẹ̀ tẹ́tí ni bí ọ̀rọ̀ àbálùbáríkà. gbogbo wa ni ìrajọ ń jẹ mọ́sàlẹ̀ tẹ́tí ni nítorí pé kí ni kò sẹ́ni tó máa lóhùn lẹ́gbẹ́ kò dẹ̀ sẹ́ni tó máa ní òòṣà òsì nídìílé òun ẹni tó bá ní kò sí kínní nídìílé òun tó jọmọ Yorùbá kó fi tó bá gbé lọ́wọ́ kó fi búra. ẹ já bímọ báyìí láyọ̀ sí mẹ́ta gbọ́dọ̀ náà á sọ̀rọ̀ nípa òòṣà kí ni nǹkan tó ń jẹ́ òòṣà mo náà máa sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àgbọ̀dọ̀ náà ẹ̀fọ́ àwọn tó bá fẹ́ pè yín tàbí àwọn tó fẹ́ wádìí nípa ọ̀rọ̀ tá a sọ yẹn nọ́mbà ọ̀dọ́ lè pè yín sí. ẹ ṣe olóòtú nọ́mbà mi ní tẹlifóònù nọ́mbà mi ní 070 3190 96 37 ìkejì ní 080 596 11 480 lẹ́ẹ̀kan sí 070 3190 96 37 ẹlẹ́ẹ̀kejì 080 596 11 480 tó gbogbo ojú tó ń wò mí. ọ̀rọ̀ ẹ ti gbọ́ látẹnu Yeye Osunronke olómi tútù ní ìlú Kòròdú ẹ bá a sọ ibi tán lè wáyé sí. tí ẹ bá wọ mọ́tò Kòròdú ẹ bọ́lẹ̀ lágric ẹlẹ́nu lọ sí Igbó Olómù ní ọlọ́wọ́ bus stop gbogbo etí tó wá gbọ́ etí yẹn á gbọ́ rè o etí yẹn ò ní gba burú ọ̀rọ̀ yẹn ò ní tàdánù létí ọmọ aráyé inú yẹn á máa dùn nítorí ẹgbẹ́ orí lè ṣe rere láyé yín báyìí afẹ́fẹ́ rẹ afẹ́ gbogbo etí tó gbọ́ mi lẹ́nìí afẹ́fẹ́ àlàáfíà afẹ́fẹ́ dùn afẹ́ sí gbogbo orí kọ̀ọ̀kan tó gbọ́ mi bẹ́ẹ̀ ló máa rí kòtò owó tó rédíò owó ti lọ àti pé owó tó ti fẹ́ ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ owó tó ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.